Ẹ kú dídí àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Gbajúgbajà olórin ẹ̀mí Bólúwatifẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí BBO ń sọ nǹkan kan. Ẹ jẹ́ ká gbọ́. Mo ní akọ pé wọn lè wà kó ní ẹ̀bùn, ó lè compose, ó ní equipment tó lè fi produce, ó láwọn tó ń tẹ keyboard dára. Tó gbogbo ẹ̀ lọ́rọ̀ ló tún wà lórí ẹ̀. Ẹ wá ní lè máa struggle kó máa wẹ́lẹ́ wọn sọ pé Jésù gan ọ̀rọ̀ ní láti kó ṣí sórí ẹ̀ kó lè ṣiṣẹ́ ìyanu ni. Ọ̀rọ̀ ṣí sórí ẹ̀ òun jáde ó ní èyí láyọ̀ fi ọmọ mi. Ẹni tí inú mi dùn sí gidigidi ó wá sọ ọ̀rọ̀ àṣẹ ó ní ẹ máa gbọ́ tiẹ̀. It means that you can be a gifted singer. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Kò jẹ́ tuntun mọ́ nípa orin rẹ̀ Ẹ́fátà, ọ̀run ṣí tí ó ṣẹ̀gbé jáde. A lot of testimony, a lot of comment have been seen on this particular song by BBO. This song is everything. It's just like you communicating with God. It's just like you having a discussion with God. That can this rotten matter can it still be new? Orí mi sọ̀rẹ́ kí gbogbo ẹ̀dá láyé kan lè bá mi lógo. Ọ̀run ṣí o, ọ̀run ṣí, ẹkùn ṣí o, ọ̀run ṣí o, ọ̀run ṣí o. And there's no doubt about it. Truly, the Spirit of God is with this gospel minister. Ohun tí mi wá fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni wípé ẹ jẹ́ ká mọ irú orin tá ò máa gbọ́. Ẹ jẹ́ ká mọ àwọn ìyà tá a máa kọ sí àwọn orin ẹ̀mí tá máa ń gbọ́ àbí tá a fẹ́ gbọ́. One thing most especially àwọn orin ẹ̀mí, always try to connect with the singer. Always try to connect with the lyrics of the song. Tó bá connect mọ́, wàá lè understand ohun tó nìyí dá lé lórí. We have different genres of music. A ní hip hop, a ní Fuji, a ní àpàlà, a ní R&B, a ní lóríṣiríṣi tó fi mọ́ gospel. But this particular song of BBO, ọ̀run ṣí, tó feature àwọn twins obìnrin méjì. Orin yìí ó ti ń touch àwọn èèyàn kan. And some people have been trying to key into the song. Nínú ọ̀rọ̀ tí mo fi wọlé yẹn, BBO sọ nǹkan kan wípé àwọn ẹlòmíì wọ́n ní ẹ̀bùn, wọ́n ní àwọn nǹkan kan síbẹ̀síbẹ̀ ọ̀run ò tí ì ṣí lé wọn lórí. Ẹ́fátà. If you are passing through something like this, make sure you connect with that song. You sing along, not just sing. Pray with it. If you are facing something like that, you have the talent, you have everything, and some things are not right for you, or only need láti ṣí fún ẹ. BBO sọ nínú ọ̀rọ̀ tí mo fi wọlé yẹn wípé when God gave him that song, there's something special about it. Ọlọ́run, Jésù, let me say that. Wọ́n ní Jésù, Jesus Christ, kó tó di wípé ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀, ọ̀run ṣí. Ohun dẹ̀ jáde wípé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹ máa gbọ́ tirẹ̀. It's possible kéèyàn ní àmì òróró lórí tí ọ̀run ò bá ṣí lé lórí, á dàbí pé Ọlọ́run ò pé. Tẹ́ bá gbọ́ àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí àwọn ìbejì obìnrin Ọládòsò, ẹ jọ̀ọ́, I stand to be corrected tí n bá mọ orúkọ wọn dáadáa. Tí àwọn lyrics tí àwọn méjèèjì fi àṣẹ sọ. I mean àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ yẹn tí wọ́n sọ may help you if you can understand what it means. Ọ̀run ṣí is not just a song. Ẹ mọ̀ pé nígbà kan mo sọ nípa àmì. Look at what people are saying about àmì.
Dunsin Oyekan ó pe tiẹ̀ ní amen, mo sọ nígbà yẹn, ẹ má gbàgbé. BBO pe tiẹ̀ ní àmì. Ẹ má gbàgbé pé oríṣiríṣi controversy ó wá lórí àmì yẹn láti ọ̀dọ̀ Beautiful Nubia, Yínká Ayéfẹ́lẹ́, wọ́n fa BBO náà sí. I'm not surprised. Ṣùgbọ́n iṣẹ́ tó níyẹn ṣe, ó ṣe débi tó yẹ kó ṣe dé. So now Ọ̀runṣí is now trending by BBO. And I want you all to connect with that song. It's not just ordinary song. Leave it. I don't want to be biased here. Èmi ò fẹ́ rólé apá kan dápá kan sí. Tọ́mọ bá da ẹ sọ pé ẹ jẹ́ ká sọ pé ó da. Tẹ́mi Ọlọ́run bá wà lórí èèyàn, ẹ jẹ́ ká sọ wípé ẹ̀mí Ọlọ́run bá ènìyàn yìí gbé. Ọ̀runṣí has, you can see the emotion of the people there trying to lost themselves in the spirit to make sure that song has impact in their life. BBO sọ nínú ọ̀rọ̀ kan wípé òjíṣẹ́ Ọlọ́run míì, Ọlọ́run lè pè ní tòótọ́ ṣùgbọ́n tó ń rò bá ṣí, ó ṣeé ṣe kó dàbí ẹni tí Ọlọ́run ò pè. You have talent, you have so many things, but still yet you are still struggling. You are still struggling for some things, spiritually, physically, emotionally. Ṣé ọ̀run ti ṣí fún ẹ? That's one Ephata, Ọ̀runṣí. If you understand, kì í ṣe ní láti gbọ́ Ọ̀runṣí o. It's not like kì í ṣe ní mo ti ń gbọ́ irúfẹ́ orin yìí. Ni mo ṣe fẹ́ jẹ́ kẹ́yìn náà understand wípé orin yìí kì í ṣe orin lásán. Ọ̀run kẹrin, ọ̀run karùn-ún, ọ̀run kẹfà, ọ̀run keje, àti gbọ́ oríṣiríṣi àwọn orin bẹ́ẹ̀. But there's something special about this particular Ephata Ọ̀runṣí by BBO that I want you to understand. Ó dákun sí o, Ọ̀runṣí o, Ephata, Ephata, òjò àánú kó rọ̀ sórí mi. Jẹ́ kí ọ̀run ṣí, bàbá mi o. Jẹ́ kí ọ̀run ṣí, káyé mi dára. Kí gbogbo ìjì dáwọ́ dúró, orí mi sọ̀rẹ́. Kí gbogbo ẹ̀dá láyé kán lè bá mi lógo. Ọ̀runṣí o, Ọ̀runṣí, ẹkún ṣí o, Ọ̀runṣí o, Ọ̀runṣí o, ṣí o, Ọ̀runṣí, òde dákun ṣí, Ọ̀runṣí o, Ephata, Ephata, òjò àánú kó rọ̀ sórí mi. Any comments, have a comment section. If you two are experiencing something in your life, if you are experiencing turnaround about this Ọ̀runṣí Ephata by BBO, drop your comments at the comment section. So, mo á fi yín lẹ̀ pẹ̀lú àwọn èèyàn sọ̀rọ̀, and there are some things BBO too said about this particular song Ọ̀runṣí. A mọ̀ pé there's this particular Ṣọlá Allyson song tí I personally promote, and I like the way people see the other side of the song. Go check my TikTok account, Samuel Oyemi FFL. You will see Ṣe Ìmọ́lẹ̀ by Ṣọlá Allyson. You will see, and I just write to whom it may concern, and the people started expressing themselves. The key into it, and that is the power of that song. Not just listening to the song, not just dance to the song, not just cry. It's not about that only. It's about things that is attached to that song. It's about the lyrics. Do you understand the lyrics very well? Do you know how this particular song will fit into your life? Then if you understand those things, you will know how to pay attentive to other song when you see genuine song. BBO has done this, and I want to give him the kudos. And so many things attached to this song also. Ọ̀runṣí is not just ordinary song. I'm not paid to do this.
It's just a natural love I have for BBO. You are going places. Gbogbo nǹkan tí ẹ bá rí sí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section. Má gbàgbé o, tó bá fẹ́ dàbí everybody, o gbọ́dọ̀ bá ronú bí everybody. Àwọn èèyàn sọ̀rọ̀ lórí this particular song. Let me leave you pẹ̀lú àwọn kankan tí àwọn èèyàn sọ àti àwọn kankan tí mo ti rí nípa àwọn èèyàn. Ẹ má gbàgbé ọ̀rọ̀ tí BBO sọ o, ẹ jẹ́ kí n tún mú wá fún yín. Ọ̀runṣí is not just ordinary song. Key into it, wo bó ṣe fẹ́ nípa rere nínú ayé ẹ̀. Má kọ̀kọ̀ lásán o. Má kọ̀kọ̀ lásán. Thank you. This song is everything. It's just like you communicating with God. It's just like you having a discussion with God. That can this rotten metal can it still be new? Ọ̀runṣí o, Ọ̀runṣí o, Ẹ̀fátà, òjò àánú kó rọ̀ sórí mi. Ọ̀runṣí o, ọ̀run dákun ṣí o, Ọ̀runṣí o, ó dákun ṣí o, Ọ̀runṣí o, Ẹ̀fátà, òjò àánú kó rọ̀ sórí mi. Jẹ́ kí ọ̀run ṣí, bàbá mi o, jẹ́ kí ọ̀run ṣí, káyé mi dára, kí gbogbo ìjì dáwọ́ dúró, orí mi sọ̀rẹ́, kí gbogbo ẹ̀dá láyé kan lè bá mi lógo. Ọ̀runṣí o, Ọ̀runṣí, dákun ṣí o, Ọ̀runṣí o, Ọ̀runṣí, ó lè dákun ṣí, Ọ̀runṣí o, Ẹ̀fátà, òjò àánú kó rọ̀ sórí mi. Part in that song where I said, Ọ̀runṣí, ọ̀run ló kọ́kọ́ ṣí sórí Jésù o. Kí Jésù tó lè ṣiṣẹ́ ìyanu. Òjò gbogbo kó rọ̀ sórí mi. Now listen, by the Spirit of the living God, I decree a new season for you. Amen. In the mighty name of Jesus. When God gave me that sound, I just got the chorus and there's a part of that song that says, tí ọ̀run ọba ṣí sórí ẹni tó pè é, ẹni tó pè é yá máa fojú jẹ ẹni tí ò ní ìpè o. Jésù. Ń kọ̀rọ̀ sórí mi. Àní tí ọ̀run ọba ṣí sórí ẹni tó dòrò ré lórí, a máa dàbí ẹni tí ò ní òróró. It's very possible. Ń kọ̀rọ̀ sórí mi. Mo wá ń bí ẹ̀mí Ọlọ́run lé mo ní akọ̀. Pé wọ́n lè wà kó ní ẹ̀bùn, ó lè compose, ó ní equipment tó lè fi produce, ó láwọn tó ń tẹ keyboard dáa. Tó gbogbo ẹ̀ lọ́rọ̀ ló tún wà lóde. Ẹ wá ní lè máa struggle kó máa pẹ̀lú àwọn sọ pé Jésù gan ọ̀run ní láti ṣí sórí ẹ̀ kó tó lè ṣiṣẹ́ ìyanu ni. Ọ̀run ṣí sórí ẹ̀ ohun jáde, ó ní èyí láyàn fi ọmọ mi. Ẹni tí inú mi dùn sí gidigidi, ó wá sọ ọ̀rọ̀ àṣẹ, ó ní ẹ máa gbọ́ tiẹ̀. It means that you can be a gifted singer. Tá àṣẹ ẹ máa gbọ́ tiẹ̀ ò bá jáde sórí ayé ẹni bẹ́ẹ̀, ayé ò ní gbọ́. Can we, everybody here, can we pray in the Holy Ghost? I feel the power of God. Right? Oh my God. Bring it up. This song is everything. It's just like you communicating with God. It's just like you having
a discussion with God that can this rotten matter, can it still be new? Can I still see your favor? Can you still accept me back like a child? Like your own. Very powerful. The message there is very clear. Look at the reading. Look at the beats. Listen to the keyboard. Now the word. Son of man, oh, can this boy sleep again? No, can this boy sleep again? Shiriti shiwa, mukita belori, boso shile bagbara, oh. Abẹ́níká ti bú láyé ti fi ṣẹ̀ sí ọ̀ lọ́ní kò mọ̀ tó fẹ́ yá pàṣẹ lọ. Ṣọ́ọ̀ṣì jẹ́ lọ́pọ̀ ìdàgbà. Àtọ̀rọ̀ Jésù láti mú fún ẹ̀ṣẹ̀ gbogbo wa. Ọ̀rùn pápá ṣe Ọlọ́run mi. Kí Jésù mọ́ tó lè ṣiṣẹ́ ìyanu àti ṣiṣẹ́ agbára wọn. Tẹ́lẹ̀ ṣe fún mo bá tẹ́lẹ̀ mi jẹ́ ẹ̀yìn àwọn ọmọ máa kọ́kọ́ ṣe Ọlọ́run kí wà lórí ọ̀rọ̀. Jọ̀wọ́ sí ọ̀run lórí àwọn èèyàn yìí. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.